ìyá o èyí ogbolu. Broda Lagos. Èyí ogbolu. How is everything? I'm fine. How is everybody? How is me? Ẹlẹ́yà mo ti gbé dáná méjì tí ẹ ní méjì ni mo rẹ́ǹtì wá láti kó fún àwọn àgbàdo ẹni pé ẹ fẹ́ kí n kó lọ bá bàbá Olúalọ́. Òpẹ̀fẹ̀ Tolúalọ́ sọmọ fọ Fàlàntọ́ Pìlírè ọjọ́ mọ̀ fọ lépin ń kèrò irú pé gàmù yìí kì í ṣe lọ́lẹ́kọ̀ọ́ báyìí ọ̀rọ̀ rẹ̀ sure mess of David àti bí August 1 náà ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ máa parí ẹ̀ títí wọ irú ṣùtà wáyé. sọmọ fèrò àánú ṣọ́ọ̀ṣì àní àjẹun wọ́n ṣe program lọ́sàn wọ́n ṣe lálẹ́. ó ní mo ṣe fọkọ́ bá mi mí mọ́tò nǹkan mọ́tò fọ sí ọ. àgbàdo ọ̀ndà. òun lè kó àgbàdo mi. dáná méjì mo kó wá wà ń ta tẹ́lẹ̀ mo fẹ́ kó kí lọ sí Èkó kí lọ kó fún bàbá lọ fún program tó ń ṣe lọ́wọ́ dáná méjì ló wà ń ta. Ṣé ọmọ fọ̀ lúnu bíbélì obìnrin opó ni ló gbà pàyà pé bàbá wòlíì fún un lè jíjẹ o wọn ti yàrá mọ́mọ́ ń dígbèsè o ní kí yàyà kò kó fún dédé náà òfò kò gbé ẹ ká bá ti yẹ kàún wà kákà kan wà kó sí dáná pàkéjì wà kó sí ògbà kan méèkàrà wẹ̀wẹ́rẹ́ àtẹ̀já wẹ́rẹ́. ṣé ń gbé mi ṣe mo ná bí o rí àgbàdo òun dàbá yìí. òun lè yí ẹ̀ka lára rẹ̀. Are you playing? What type of playing? This is playing. Ọ̀pọ̀ ìtẹ́fi ṣe báyìí màmá. Láti Èkó. Láti Èkó. Mi ò yanu aṣẹlẹ̀. Ìṣákì. Wà á lọ. Ọdẹ tẹ́yìn sí. Bọ̀dá Èkó. Bọ̀dá Lagos. Àbí bó o sí. Mọ́fọ̀ ẹ̀lẹ́fọ̀ kó Olúalọ́ kí ṣàdúrà sí kàwọn kéde yẹyẹ kàwọn bẹ́gbẹ̀rún mẹ́rin wọn lẹ́rìn mọ́. Ó máa rí àánú gbà ó rí àánú lágbà.